ó rọrùn láti ṣe àpèjúwe àwọn ìṣẹ̀lẹ̀ ohun abàmì ní ilẹ̀ Áfíríkà pẹ̀lú àwọn ọ̀rọ̀ bí olóògùn ìkà, ẹlẹ́bọ tàbí ògùn dúdú, nítorí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò pọn nílé. Ṣùgbọ́n pẹ̀lú àwọn ohun ńlá abàmì kan náà tí ó farahàn ní àwùjọ àwọn òyìnbó àti orílẹ̀-èdè ìlà oòrùn, wọn kò fẹ́ gbà wípé iṣẹ́ àjẹ́ tí wọ́n mọ̀ sí witchcraft tí ó ń jà ní àwùjọ Áfíríkà tó ń jà ní àwùjọ àwọn náà. Nítorí náà wọ́n pinnu láti pè é ní orúkọ ọ̀làjú, èyí tí ń ṣe paranormal. Ní ilẹ̀ Áfíríkà, a kò lè sọ̀rọ̀ nípa iṣẹ́ àjẹ́ láì mú ẹnu bà ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n kí ni ìdí tí iṣẹ́ àjẹ́ ṣe lààmìlaka tó sì jẹ́ pàtàkì ní ilẹ̀ Áfíríkà, pàápàá pẹ̀lú òkìkí àti gidigba àwọn ẹ̀sìn Ọlọ́run tí ó wà? Ǹjẹ́ òtítọ́ ni wípé ẹ̀sìn jẹ́ ọ̀nà àbáyọ? Báwo ni a ṣe lè fi òpin sí iṣẹ́ àjẹ́ àti ìbẹ̀rùbojo tí ó ti ipa rẹ̀ wá? Ǹjẹ́ ó ṣe dínkù tàbí a lè pa á run kúrò nílẹ̀ Áfíríkà? Kí ni àwọn àṣìṣe tí ó fa ewu yìí? Ohunkóhun tí a kò ní ìmọ̀ nípa rẹ̀ a máa ṣe ìbẹ̀rù fún ni. A nílò láti wá ìmọ̀. Mo gbìyànjú bí ó ti wulẹ̀ kí ó mọ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn kí wọ́n má ṣe kọbi ara sí iṣẹ́ àjẹ́, ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó hàn sí gbangba ní ilẹ̀ wa. À ń bẹ̀rù nítorí a kò ní ìmọ̀ púpọ̀ tàbí rárá nípa bí àwọn àjẹ́ ṣe ń ṣiṣẹ́. Dípò kí a wá ìmọ̀, ohun tí a máa ń ṣe ní ilẹ̀ Áfíríkà ni ká sádi ẹ̀sìn. Ẹ̀sìn náà tún máa ń sún ìbẹ̀rù wa sókè láti ti ara wa jẹ èrè. Ṣùgbọ́n ìgòkè ìbẹ̀rù wa já sí àtìlẹ́yìn fún àwọn àjẹ́. Nítorí náà ẹ̀sìn àti iṣẹ́ àjẹ́ ní àpapọ̀ jọ ń jèrè ìbẹ̀rù wa ni. Àwọn àjọ méjèèjì ń dàgbàsókè, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lórí fún àwọn ènìyàn. Àwọn ọmọ Áfíríkà wà ní àhámọ́ ọwọ́ ẹ̀sìn àti iṣẹ́ àjẹ́ lápapọ̀. Èyí ni ìdí tí ẹ fi rí i pé pẹ̀lú gbogbo àkànṣe àdúrà ní ilẹ̀ Áfíríkà, a kò ní ìlọsíwájú. Àwọn àjẹ́ ń jẹ àǹfààní ìbẹ̀rù àti àìmọ̀kan wa. Wọ́n mọ̀ wípé àwa ènìyàn bẹ̀rù, a kò gbọ́dọ̀ bẹ̀rù. Ẹ̀rù ni ìyàtọ̀ tí ó wà nínú bí àwọn aláwọ̀ funfun àti àwa adúláwọ̀ ṣe ń fi ojú wo iṣẹ́ àjẹ́. Nítorí náà, kí òpin tó lè dé sí iṣẹ́ àjẹ́, a gbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti ẹ̀rù tí ó wà nínú wa. Báwo ni a ṣe lè ṣe èyí? Kí a wá ìmọ̀. Martins ni ìránṣẹ́ Olúwa ti Kingdom Unity Ministries. Ó gbàgbọ́ nínú ìlànà àtúntò láti ṣe àtúnṣe tí ó lè kojú ìjàmbá ti iṣẹ́ àjẹ́ ní ilẹ̀ Áfíríkà. Nínú ètò tí ó tẹ̀lé èyí, ó kọ́ni ní ìmọ̀ ìjìnlẹ̀ tó wà lẹ́yìn iṣẹ́ àjẹ́, àwọn ìgbésẹ̀ àti àjò fún ààbò ti ara ẹni. Tí o bá bi mí léèrè, kí ni ohun àkọ́kọ́ tí ó jẹ́ ọ̀tá fún iṣẹ́ àjẹ́? Ọ̀làjú ni èmi yóò sọ fún ọ. Kí ni ìdí tí o rò pé ilẹ̀ Áfíríkà ṣe wà ní ipò àìní ìdàgbàsókè pẹ̀lú gbogbo ọrọ̀ àlùmọ́nì àti owó tí a dà sí inú rẹ̀? Nítorí pé Áfíríkà jẹ́ ilé agbára àti ìṣàkóso àwọn àjẹ́, àti wípé wọ́n tiraka láti má pàdánù rẹ̀ sí ọ̀làjú, gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀
Ní ilẹ̀ Europe àti àwọn ìlú mìíràn tí ó ti dàgbàsókè, ọ̀làjú mú iná mọ̀nàmọ́ná wá. Ó ń pa òkùnkùn àti ìdákẹ́rọ́rọ́, èyí tí ó ń ṣe ìdíwọ́ fún lílọ déédé iṣẹ́ àwọn àjẹ́. Àwọn okùnfà kọ̀ọ̀kan wà tí wọ́n ní láti wà ní ipò tí ó yẹ láìsí ìdíwọ́ rárá kí àwọn àjẹ́ tàbí ẹ̀mí òkùnkùn tó lè wọlé tọ̀ ọ́ wá. Ohun tí o nílò láti ṣe ni kí a ṣe ìdíwọ́ fún àwọn okùnfà wọ̀nyí. Ìmọ̀ nípa òye ohun tí ó yẹ kí o ṣe ní agbára rẹ. Ní kúkúrú, ìmọ̀ ni agbára. Ta ni àwọn àjẹ́? Báwo ni a ṣe lè gbógun tì wọ́n? Báwo ni a ṣe lè dáàbò bo ara wa tí àwọn àjẹ́ bá kọjú ìjà sí wa? Ǹjẹ́ a ní ìmọ̀ tí ó péye nípa àwọn àjẹ́? Ǹjẹ́ àwọn àjẹ́ á máa ṣe ohun rere? Ṣé àwọn àjẹ́ ní ìkórìíra nìkan ni? Tàbí wọ́n tún máa ń ranni lọ́wọ́? Kí ni Ọlọ́run sọ nípa àwọn àjẹ́? Rí i dájú wípé o gbọ́ ìránṣẹ́ Olúwa Martins nínú ètò tí ó ń bọ̀ lẹ́yìn. Ọ̀kan ṣoṣo ni agbára tí Olúwa ni. Ó dá lórí ohunkóhun tí o ṣe pẹ̀lú rẹ̀. Tí o bá lò fún ibi, ó di agbára burúkú. Tí o bá lò fún ohun rere, ó di agbára Ọlọ́run. Torí rere ni Olúwa. Agbára Ọlọ́run wà pẹ̀lú àwọn òfin. Nítorí náà, tí o bá fẹ́ agbára Ọlọ́run, o gbọ́dọ̀ ṣetán láti tẹ̀lé àwọn ìlànà òfin rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, a yóò gbà kúrò lọ́wọ́ rẹ. Láti ìgbà àkọ́kọ́ tí mo ti ní ìkọlù pẹ̀lú àwọn àjẹ́, Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ abàmì ẹ̀mí ní gbólóhùn. díẹ̀ nínú wọn fi ara hàn mí ní àwọ̀ ènìyàn. Àwọn mìíràn ní ìrísí àràmọ̀ǹdà. Àjẹ́ kì í lágbára títí kí jàǹbá má lè ṣe é, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun ni a kò gbọ́dọ̀ sọ ní gbangba. Bẹ́ẹ̀ ni, nítorí pẹ̀lú agbára Ọlọ́run, àwọn òfin wà, ọ̀nà àbáyọ àti ìṣẹ́gun náà sì wà. Ó dá mi lójú wípé ohun tí ó sọ̀rọ̀ kẹ́lẹ́ sí inú ọkàn mi ní alẹ́ tá a wí yẹn jẹ́ ti ẹ̀mí mímọ́. Olùgbèjà àti olùgbàlà mi ní alẹ́ ọjọ́ yìí ni Jésù. Kí ni ò bá ṣẹlẹ̀ sí mi ká ní mi ò rántí láti pe orúkọ rẹ̀?